see your child. Àwọn tí àwọn bá bínú àlérí. Or when you get angry, you can't Wọ́n kàn see. máa wọ̀ nípa pé yóò fara nípa action. Or you only be able to express it. Òyìnbó ní action speak down loud. Àwọn olóyìnbó sọ wípé àwọn ẹ̀sìn ló sọ̀rọ̀ tó ń ṣe wá. Mo sábà mọ sọ́mọ yẹ kí n máa fa àwọn onímọ̀lẹ̀ kò bí àwa. I say it oftentimes, and I shouldn't compare with the other religions. Àsìá ilé ayé. The flag of life. Àsìá ilé ayé. The flag of life. Ẹ̀yìn ọ̀pá òyìnbó ṣe kíní kan bí bọ́ọ̀lù báyìí. A lè pè ní Atlas àwòrán bí ilé ayé ṣe jẹ́. The Atlas that shows the map of the world. Celestial la gbélé lọ́wọ́. It has been given to Celestial Church of Christ. Nígbà tó ti kó lọ́wọ́ Bàtálá. And when he left the present nation, a ti gbé fún Celestial. it has been given to Celestial. Kí ló wá ń gbà wọ́n lẹ́rù? And while we scared, Kí ló ń tì wá lójú? while we shy, Tàbá mẹ́fìsì organic and not make àti dáhùn ó sì dìlera. and it becomes hard. Bẹ́ẹ̀ bá déwájú òbésèré. And when you get to the Ẹ gba present àyòkà yìí. and you will start dancing. Níwájú Pàṣọ́mà. When you get to Pasoma, Kwamú àti Kwamtú. what's 1, 1 and 2, Àsìá kásìkò ọmọ fẹ́ lẹ́lẹ́lẹ́. and you will start dancing. Tẹ bá sì dénú àgọ́ àjọ. And when you get to the church, Àbájọ ẹ̀sìn yìí ṣe ní. are we doing this secretly? Ẹ̀rà ṣe mí kẹrẹ̀ jẹ. Elijah will not be my portion. Kí ló wá dé tí wọ́n ti ń dé bí òpéjọ́ níjẹ̀jọ́? Wọ́n fi Jésù dáná wípé kẹrẹ tó dá àlèlúyà. Kí ló dé? Last week we have been there before we can chant hallelujah. Bí ọ̀bá wọ àkábọ́sùtà náà If lẹ̀. you are not pleased, then you can put off your garments. Hallelujah. What a pity. Hallelujah. Ètí sáńdà tí náà yóò àtòkè. Ẹ̀jẹ̀ àjókòó. Shall we please be seated? Kó mọ̀ sí ariwo. Please, there should be no noise. Mi ò lè sọ̀rọ̀ púpọ̀. Our Father cannot speak too much. Mo ní ìṣòro ṣúgà ló ṣúgà. Our Father has a bit of low sugar. Ẹ̀jọ̀ lórí Ọlọ́run. So Bàbá wa ni wọ́n ní wọ́n á bá wọn ṣojú àwọn níbí. our Father sent him to represent him quickly. Lágbára lọ́wọ́ Ọlọ́run. And by the grace of God, Ọlọ́run kò ní sí alọ́mọ tí ojú àtẹ̀nìjẹ́. and we will not disgrace our fathers. Aṣọ yìí kò ní fàya. And our clothes will not be torn. Bàbá mo kí yín ní ikú ìkàlẹ̀ o. We greet our fathers Ní èdè ti Yorùbá nìyẹn o. in Yoruba. Ẹ kú ìkàlẹ̀ o. Well done, sir. Mi ò sọ pé wọ́n kú iṣẹ́, mo ní wọ́n kú kalẹ̀, ìwọ ni wọ́n kú iṣẹ́. Ọlọ́run ọba ẹ̀mí abalọ́rọ̀ ẹ̀mí yín. May the living God continue to Mo spend kí with us. ẹ̀yin bàbá nínú pẹpẹ. Greet the fathers in the altar. Ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ Ọlọ́run bọ̀. That have been speaking the word of God. Kéèmì ò tó dé inú ayé. Our fathers started. Mo kí ẹ̀yin màmá màmá. With our mothers, Mo kí ẹ̀yin akọrin. choristers, Pàrókì akọrin tí ò gbẹ́yìn. parochial committee, Káńsù ẹ̀dà náà mo rántí. also the council of Wọ́n elders, dá ìṣẹ̀lẹ̀sì àkókí yín o. and the celestial, Gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run. also the church of Gbogbo God, ẹ̀yin brother and sister. Ẹ̀yin anointed sister. anointed sisters, Anointed brother. anointed brothers. Lágbára lọ́wọ́ By the Ọlọ́run. grace of God, Nígbà tó òun bá ń jáde. by the time the sun is up, Tókò rẹ̀ fara hàn. and the glory starts coming Ògo out, ti yín náà. your glory Kò ní farasin o. will not be hidden. Ògo ti yín náà. Your glory Kò ní wọlé o. will not Mo enter. kíyèsí wípé And notice that tó òun bá jáde láàárọ̀. when the sun comes out in the morning, Ọwọ́ ẹ̀rọ. it comes Òun in ló ease, máa fi ń jáde. comes out in ease. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Special grace of Ojúṣe God. máa fún yín. It shall be Ẹ̀rọ, with ayọ̀, joy, àlàáfíà, peace, ìtura, ìfọkànbalẹ̀ and peace of yóò mind. kàn já sí fún yín o. be our portion. Tí bàbá wọlé lọ lálẹ́, And when it is going at time, àkókò rẹ̀ tó, when the time ó darúgbó ó wọlé lọ. and it is shown like this, Àti ipá, and both the brightness, àwọn olè òyìnbó ipá, gbólóhùn méjì ló gbé ìpẹ́ lọ kan. Ipá òun náà wọ́n ń pè ní ẹ̀jẹ̀. okay, that, Èdè Yorùbá ó ní ipá, àdàlú èdè ó ní ẹ̀jẹ̀ àpéhàn ó lẹ̀jẹ̀. Ẹni fi wọlé lọ́dún alẹ́ gbogbo àwọn ọ̀tá yín all of your enemies, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. grace of God, Gbogbo àwọn ọ̀tá yín all our enemies, jálẹ̀ ìrókò yín lò. this will not see Ọba our tó mú ogun ẹ̀yìn
pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ó tẹ̀rí àwọn ọ̀tá yín o. Ẹ ó bẹ̀yìn àwọn ọ̀tá yín o. Nítorí wíwí pé ọ̀dà ẹ̀jẹ̀ tó mọ níwọ̀n bàbá yẹn. Bí ọ̀fẹ́ kí eégún gbìyànjú mi kó gbìyànjú tẹ́. Our father does not want to show himself. Ìjímèrè ló gbọ́dọ̀ sọ igi gò. Kó má bàa kó di aládìí. He has to do everything with ease. Ẹ̀fọ́ tí wọ́n kà sí wa létí. That has been read to us. Ní ìjẹ́jọ́. Last week Sunday. Pétrò bá wa sọ̀rọ̀. And the church people. Láti inú ẹ̀kọ́ sáàmù kẹrin ó dín ní ogún. From the Psalm. Èyàn pè wá sí àkíyèsí wíwí pé. That has called us. Kẹ̀kẹ́ ilé Ọlọ́run. Kẹ̀kọ́ kúrò nínú Ọlọ́run. Kẹ̀kúrò nínú Ọlọ́run. Bí orin tá a máa kọ ní CAC ìjọ wíwí pé. Dúró fún Jésù ẹ̀yọ̀ ọmọ kún Kristi. Ìfàsẹ̀yà Jésù. Ẹ ò gbọ́dọ̀ fẹ́ wá kú. Ọjọ́ ìfẹ́ yóò dà fún gbogbo yín. Èmi ò lọ sí èsì rí o. Àwọn ọmọ máa ń gbọ́ bí wọ́n ṣe máa ń kọ́. Ẹ̀yin náà sì ń kọ́ ní ìjọ mímọ́ wípé. Ọdún méje di 700 years lọ́wọ́lọ́wọ́. Nígbà tí Kristi tó padà dé náà.
tẹ̀lé báyìí. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run dá fún àwọn àlùfáà. Bẹ́ẹ̀ni wọ́n gbé kalẹ̀ fún yín. Ìtẹ̀lé tẹ̀lé báyìí. Ìkó òrèrè ẹ̀kọ́ Olúwa. Ìkó òrèrè ẹ̀kọ́ Olúwa. Fún ètí sí àwọn àyànfẹ́. Wọ́n má bàa sọnù. Ẹ̀kọ́ àkọ́kọ́ tí wọ́n ká. Ẹ̀dá pẹ̀lú yan fún alérèfé o. Adébọ́ sórí ẹ̀kọ́ kejì. Ẹ má gbé bẹ̀rẹ̀ o. Òkìtì pápá ni wọ́n yẹ ní ọ̀gá lẹ́ẹ̀kan ṣùgbọ́n òkìtì pàápàá ni wọ́n wí. Òkìtì pápá kí ni wọ́n pè lókìtì pápá. Ìyẹn ní òkìtì ọ̀gán tó ní wọ́n hù bẹ̀ ẹ̀ ṣòro. Ọ̀rọ̀ Olúwa tí ó sọ ní ìkàrà Kọ́rọ́sọ́ọ̀tì wà ní ọjọ́ Jótámù, Áàsì àti Ẹ̀sìkáyà, ọba àwọn Júdà. Ọwọ́ aṣẹlẹ̀ yìí fún àwọn ìsáyà gbogbo sẹ́ta tí ọmọ ṣẹwájú. Tí ó rí ní ti Samaria àti Jerúsálẹ́mù. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin ènìyàn. Ṣé ẹ gbọ́? Ẹgbẹ́ tí sílẹ̀. Àti ẹkún rẹ̀. Àti ẹkún rẹ̀ ẹkún kọ́ ẹkún rẹ̀ ní agbègbè. Àti ẹkún rẹ̀. Sì jẹ́ kí Olúwa Ọlọ́run ṣe ẹlẹ́rìí sí yín. Olúwa láti inú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀ wá. Nítorí wò ó. Olúwa jáde láti ipò rẹ̀ wá. Ọlọ́run Kristi Jésù yóò jáde láti ipò rẹ̀ wá. Come from his position. Yóò sì tẹ ibi gíga ayé mọ́lẹ̀. Ẹ ṣe ẹnìkan bá wòwe ó sí àná tó yẹ orí kẹjọ ẹsẹ̀ ìkẹta wọn fẹ́ẹ́ ó nítorí pé Ísírẹ́lì wọ́n gbé orere sọnù ọ̀tá yóò lé bá wọn èrè àti èmi lónìí. Adúlá náà ti dé. Ṣé ẹ gbọ́ sẹ́lá yìí? Ẹ sọ. Ọlọ́run kò ní rán iná sí orí wa. Èdè ni Kristi Jésù fi gẹ́gùn fún Jerusalem lùwẹ̀ Matthew. Wípé òun àwọn kan tó dá àtọ̀ wọn wá. Àwọn kàkà kí wọ́n gbà á. Wọ́n ò gbà á. Kàkà kí wọ́n tẹ̀lé. Wọ́n ò tẹ̀lé. Ọlọ́run ọba ẹ̀mí. Kò ní jẹ́ kí ìrì àtẹ̀mí. Kájú òrèrè sọnù. Ẹ̀kọ́ ìkejì. Ẹ̀kọ́ ìkejì. Nígbà tí Kristi lọ tán. When Christ went, Ìdàrúdàpọ̀ ní ilé ó dàrú nílé ilẹ̀ Tẹsalóníkà. and there was a great Gbogbo mixture. àwọn nǹkan táwọn rí táwọn gbọ́ sí bẹ́ẹ̀ ní sá. And the things they heard and heard. Wọ́n fẹ́ káwọn kan tẹ̀lé Kristi mọ̀ fẹ́ káwọn kó tẹ̀lé. People to follow Christ and Wọ́n fẹ́ others káwọn to kan follow. tẹ̀lé ọ̀fẹ́ káwọn kó tẹ̀lé. There was already a mix of Bí ìrìn àjèmí náà ti ṣe wà lónìí. you and I are getting. Irú kí ló fẹ́ kó tẹ̀lé ọ̀rọ̀ kí ni ò fẹ́ kó tẹ̀lé. Things are hindering us from Ohun going. ìdílé lè máa yọ ọ́ lẹ́nu. It will be a family problem. Inú òfin kó gbàgbé Ọlọ́run. You should forget Wàhálà about ìdààmú kan lè máa gbọ́dú sí ọ. and the tribulation. Inú òfin kó ọ̀pá ẹ̀sìn dè. You should skip Mo fẹ́ kó mọ̀ wípé. to know that. Hallelujah. Hallelujah. Nǹkan tó dára kì í fẹ́ kéèyàn yóò ṣe o. A good thing does not want to be achieved. Kí ni mo sọ? Nǹkan tó dára Good things kì í fẹ́ kéèyàn kó ṣe o. are not easily achieved. Àfẹ́ tí ọba ti ìdílé kan jáde lóko. Only if you didn't come from any family at You all. may be a single garden or polygamy. O lè wá láti ìdílé olórogún tàbí ìdílé tí ò lórogún. O lè wà láti ilé oníyàwó kan ọlọ́kọ kan tàbí kó ilé olórogún jáde. Or you monogamy family. Kó o tó di oníyàwó kan Before you become somebody with ọkọ tó fẹ́ your husband sóníyàwó kan bàbá ẹ̀. is the father in polygamy. Ìyàwó tó fẹ́ The wife you married. ṣé ìdílé oníyàwó kan ló ti jáde. Is she from a monogamous family? Bí yẹn bá tilẹ̀ wá rí bẹ́ẹ̀. And if that is still alive, Àtò tó wà and then the kò lè ṣe position kọ́ ọmọ lẹ́kẹ̀ẹ́jọ fúnra yín. that you will definitely have somebody you must Ibi tó have. ti ṣiṣẹ́ Where you work, kò lè ṣe kọ́ ọmọ lẹ́kẹ̀ẹ́jọ fúnra gbárí. you must have somebody that you must have. Inú ìjọ tó wà In the church where you serve. sáàmù sílé ayé kẹta And this is our third kò one. lè ṣe kọ́ ọmọ lẹ́kẹ̀ẹ́jọ fúnra gbárí. You have somebody you have Tó o to bá ka ọ̀rọ̀ Ọlọ́run If you dáadáa. have the word of God very well. Jésù kan fìdí rẹ̀ Jesus múlẹ̀. Christ established Ó it. sì fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀. And he said, Ó ní kò lè ṣe kọ́ má so ìkọ̀sẹ̀. he said there will definitely Kò lè ṣe kọ́ má sí ìbínú nìyẹn o. there will be a Ó stubborn ní God. ṣùgbọ́n bínú. He said, but Àmọ́ má ṣe ṣẹ̀. but do not Má jẹ́ kó olùkọ́ bá and do ìbínú not rẹ̀. let them say it
ìbò ẹ̀fà ọmọ olùgbé má fi ọjọ́ àjòrè èèkánná. And do not turn the day of your journey to a day you'll be fixing your nails. Correct. Practice make perfect. Ọpọlọ rẹ kò ní dàrú. Èèkánná olóyìnbó àjò náà lóyìnbó ọjọ́ yẹn tó gẹ́dà rẹ̀. Àwọn ilé kan ní fọ̀ọ̀mà inú ẹ̀lẹ́tíríkà àbábá níbẹ̀ ẹ̀ fọ̀ọ̀mà ẹ̀ mọ́ra wọn ní. Gbogbo ọ̀rọ̀ tá à ń sọ. Everything we are saying. Òwe ní kò sẹ́ni tó pé. No one is perfect. Nítorí ìdí èyí, ẹ má jẹ́ kí oyin kọ sẹ́. Do not let the stomach blow. Ìgbẹ́ nínú yín. In you. Bọ́ọ̀lù kọ́kọ̀ bá. Do not let the stomach blow. Àtúnṣe sì wà báyìí o. Full time for Bí you. àdúrà rẹ kọ́ lè jẹ́ ìjẹ́wọ́ gbà. Prayers can be accepted. Nítorí wíwí pé gbogbo mo fẹ́ ra rẹ̀. Every I want to buy Mo it. fẹ́ kọ́lé. People are out. Ọ̀fẹ́ ra mọ́tò. Buy a car. Gbogbo mọ́tò tó o ní. Ilé tó o bá. Ilẹ̀ tó o rà. Owó tó o ní. Aṣọ tó o kọ́ lọ. Ìwọ ọmọ ló ní o. They are not for you. Wàláì kásìlẹ̀ sí ọmọ ló ní. It is not for you. Hallelujah. Hallelujah. Kó o lọ ṣiṣẹ́ o. If you work, Kó owó jọ. and you get money, Wàláì kọ́ ọmọ ló ní. it is not for you. Owó yẹn That money, wọ́n yá o. you are being borrowed. Wọ́n yá o. You are being borrowed. Bọ́ ọ bá ra lẹ̀. If you buy land, Ọ̀há yà rẹ̀ ni. you hire it. Ilé tó o bá sórí ẹ̀. The house you Ọ̀há buy, yà rẹ̀ ni. you can hire building. Ó mà ṣe o. What if it's Ohun tí mo sọ òye rọ. you are not getting what I'm saying? Ta ló ní gbogbo nǹkan wọ̀nyí? All of those things. Ẹni Bad answer. etí bẹ nínú ayé ìwé. The things in this world, Ó kéré púpọ̀. they are too small Ṣé etí bẹ lóde ọ̀run? compared to the things Látòdì ọ̀run. from heaven. Etí bẹ nínú ayé ti wá. Everything on earth came from heaven. Ọjà sínú wípé etí bẹ nínú ayé ìwé. Tọ́lá fi sínú ayé ìwé. Àdé lónìí. It belongs to Ó you. já omi. It is still borrowed. Ó já omi. You are being borrowed. Ọ̀gá ti ń lọ. When you are going, Pẹ̀lú òkú lọ́dọ̀ Ọlọ́run. Àtìlẹ́yìn Olódùmarè. Owó kò dálẹ̀ you lẹ́kọ̀ọ́. drop everything to hell. Akéde àìrọ̀tì àìrùkọ̀ àpòkọ́. Ìlànà àdá àbẹ́ sófin ńlá. Sọ́ọ́bìnrin pèrè àbáyé ìwà òkú sáà. Gbogbo tí bẹ́ẹ̀ máa yéye. Everything on earth Ọ̀run ló ti wá. came from heaven. Tí máa lé yìí kéré. And the ones on earth, Òtó ní pín. they are not even enough to Lóbìnrin bẹ́ẹ̀ ṣiṣẹ́ máa lé yìí. we should walk. Gẹ́gẹ́ bí omi tẹ̀ ẹ̀kọ́ lẹ́ẹ̀kan. Ìgbé èrè bẹ lóde ọ̀rọ̀. Ẹ lè pín tọ̀mù You bá. are not even sharing what Tí you máa have. yé yìí. Ìgbà kékeré ni. Just need to. Tí máa yé yìí. Ìgbà kékeré ni. Bọ́ ọba ti mọ Ọlọ́run. If you know God Tó sì Ọlọ́run. and you serve Him, Bóyá Deuteronomy 16. Deuteronomy 16, Deuteronomy 16. Bóyá verse 6. Bẹ̀rẹ̀ láti verse 4. Bẹ̀rẹ̀ láti verse 4. Bí a ti ṣe rí àkàrà bíbú lọ́dọ̀ rẹ. Ẹ lọ sàlẹ̀ díẹ̀ sí iná. Ní o gbọ́dọ̀ rà pé ẹ tọ́jú àwọn ògbó, ẹ tọ́jú ọmọ òrukàn, àwọn aláìní bàbá, àwọn aláìní. Ìwọ tí ó máa yọ̀. Ìwọ lójú Ọlọ́run rẹ. Máa yọ̀ wájú Ọlọ́run, Ìwọ àti àwọn ọmọ rẹ ọkùnrin. ọmọ rẹ ọkùnrin. Àti ọmọ rẹ obìnrin. Ṣùgbọ́n lásòkò o. Àti ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin. Àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin. Àti ọmọ tí ti ṣe nínú ìwọlé rẹ. Àti àlejò. Àti aláìní bàbá. Àti opó tí ń bẹ láàrin rẹ. Níbi tí. Mo rántí ẹ̀yin tẹ́ bá gbọ́ Mùsùlùmí you are your Muslims. sọ̀rọ̀ bá ti tẹ̀lé Kristi Jésù. If you don't follow Jesus, Kristẹni ló ṣe o, you are making a mistake. ọbẹ̀ rẹ̀ lùbáyé o. It is the Quran. Ṣùgbọ́n o ò ní ẹ̀fà tí fún yín níbẹ̀ láíláí. It will never make you understand Káwọn God. ìjọba náà bá ti fọ́n ká. So that Nínú Kùránì tí wọ́n padà bọ̀ sí báyìí o. Ibẹ̀ ni ó ti mú ẹ̀kọ́ tí wọ́n ń kà yẹn jáde o. this lesson came Nínú from Súrà obìnrin ni o. in that particular Láti bá ìsàpá bọ̀. chapter 4, Verse 36. Olóko ẹsẹ̀ yẹn darí. Wàhálà tó ṣe é kó bí ṣe máa. Wábìlì wá ní bẹ́ẹ̀ ní ṣe sára mi. Wábí sí ní kúrò bẹ́ẹ̀ wá ní àtàrà wá ní kọ̀sákiri. Wá ní jákú sí ní kúrò bẹ́ẹ̀ wá ní dárí ní dúró bí a ń sọ̀rọ̀ ìlú jábí. Wá bú lè sẹ̀mí ní. Wà máa bọ́lá káàtì àìmọ́ lókun.
iná lọ alájú ìbò wọn ká òkúta là fàórà oníwà olùwà ẹ̀yẹ ènìyàn. The same people Èmi ọlọ́run ẹ sìn. serve God. Wọ́n á tún sí ilé kó bìí ṣe ẹ má bàa wọ òkú o. Ẹ má bàa wọ ẹgbẹ́ kejì. Okay, do not give it. Má bàa wọ ẹgbẹ́ kejì. I do not want a partner. Àmọ́ mo wá pa láṣẹ o. Wá bí kí wá ní lẹ́yìn sísá ní bàbá ìyá rẹ̀ àti ìyá rẹ̀ tọ́jú wọn. Your father and your mother, you should take care of Kí them. n sáà kékerú. And let me cut it short. Gbàdúmọ̀ sáàkì ni. Àwọn tí ò ní bàbá. Those that are not, do not have Àwọn parents. tí ò ní ìyá. And those do not have parents. Wọ́n ti dá ìdùnnú bí àwọn tí ẹ jọ bí ìpọ̀tẹ́ ti pínyà. And people that are not giving us Ẹsẹ̀ dáadáa sí wọn. do good to them. Wàhùnì ìṣẹ̀bẹ̀rẹ̀. Àwọn tí ń sàgbé jẹun. And people that are beggars. Bàbá wa Kẹ́lẹ́ yóò dára fún yín láéláé. It shall be well with Bàbá our Kẹ́lẹ́ father. kò ní bàjẹ́ fún yín. It shall be well with our father. Tẹ́ bá ṣèpèsè gbí. When you do, Àfi kí bàbá máa nà. only if our father. Tálejò bá ti gun àárín yín. Once any visitor comes into our midst, Ìbá àmọ́ sí àṣàgbé jẹun. whether the person is not a Bàbá àkọ́kọ́ gba ìpèsè lọ́wọ́ yín fún ẹnìyàn you náà. can collect from here and give to that Wàhùnì person. ìṣẹ̀bẹ̀rẹ̀ àwọn aṣàgbé. And people that are begging. Ìgbà wa lọ rí wàmọ́ mọ́làkàtì àìmọ́nùkùn àwọn ọmọ ọ̀dọ́ rẹ. And your maid, Àwọn òṣìṣẹ́ rẹ. your domestic Má worker, jẹ́ kó ogún aláàrùn ọgbẹ́ mọ́ ọ lọ́wọ́. don't let their sweat. Òun tẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ìmújáde fún ọ That is what the nìyẹn. first lesson is bringing to Wàmọ́ us. mọ́làkàtì àìmọ́nùkùn tọ́jú àwọn òṣìṣẹ́ rẹ. Take care of your workers. Iná ńlá ọlọ́run ọba lè. Our God Láyù Híbù kò nífẹ̀ẹ́ sí kúnlá ọ̀pọ̀tà nígbà náà àwọn kan ń gbéra is ga. not pleased with those that are proud. Kí ló wá ní? What do you have? O ní nǹkan kan. You don't have anything. Ńgbà tó ọba ti ṣe nǹkan wọ̀nyí. You don't do all of O this. ní ọlọ́run. You don't have God. Aṣọ rẹ̀ kan funfun ní. You just have a white head. Ọkàn kárù kárù bí iṣu àlùbọ́sà ní. Ibo lọ́wọ́ àlọ́. I'm going to. Bọ́ọ̀lù àpọ́sẹ́lì. What the apostle. Nígbà tó ń gbọ́dọ̀ gbòdìyàn. And when he was Ní ilẹ̀ Tẹsalóníkà. Thessalonica, Ó ya ibẹ̀ lọ. he went there Ó ṣàlàyé ọ̀rọ̀ and he fún wa. explained things to them. Sọ́jà kẹ́lẹ́ mú wàhálà wá sá. He said, can't you Àwọn read tó this fi ọ̀rọ̀ program? Ọlọ́run mọ́ gbà á. Those that want the word of Àwọn God tí obey. wò fẹ́ mọ́ gbà á. Those that do not want it Jésù náà wá obey. ní wípé Just like I said, níbi tẹ́ ẹ bá wọ̀ wherever you tẹ́ ẹ bá ní àlàáfíà tí wọ́n bá gbà ní tọwọ́ tẹsẹ̀ and they accept ó you, ní ká ẹ bá wọn gbé àwọn tí wọ́n ò bá ti gbà ní ó ní sálúbàtà yín ẹ̀bọ̀ kú òdẹ́sẹ̀ yín ẹgbẹ́ rúkúrú mẹ̀ sílẹ̀ èpè nàníyẹn o. and that is the cause. Hallelujah. Hallelujah. Èpè nàníyẹn o. There is a cause there. Tí a bá kà lọ sálẹ̀ If they should read it further, yóò sàn fún Sódómù he said it shall be better for tí Sodom wọ́n parun and Gomorrah àti Gòmórà and Gomorrah, léè tí wọ́n parun. and the two of them perished. Nígbà téèyàn ti pa When nǹkan somebody is already tó tún yóò went sàn fún Sódómù and àti it is said Gòmórà it is better for them fún ìlú yẹn lọ. than to that particular Ó já city. sí pé àgbẹ̀bọ́ ẹ̀rọ tí wọ́n That máa ń means ta. we will never hear it Àgbà again. Sódómù àti Gòmórà náà Sodom and Gomorrah is àwọn saying, Ìran àti Iraq and ló they are Iran and Iraq today. pẹ̀lú òkú lọ́dọ̀ By Ọlọ́run. the special grace of Bó o ṣe God, ń tẹ̀lé Ọlọ́run as we are following pẹ̀lú God, àṣẹ Olódùmarè. with the grace Bó of o ṣe God, kóso ẹ̀tọ́ Olódùmarè and wá. as we approach your training Máa of fi God, ayọ̀ pé lọ bẹ́ẹ̀. and continue with Àgbélé God. ìbú ní It is a kò cross. sẹ́ni tí ò ní gbé. Everybody has Mátíù tẹ́tí ẹ̀ lọ́wọ́. I have my own. Kì í ṣe Mátíù nù Bíbélì o. I'm talking about Mátíù Amúsà nílé yìí o. Kò gbé tèmi lọ́wọ́. Kí ni wọ́n ṣe ń gbé tiẹ̀? I have my cross. Ilé ọkọ rẹ̀ dàrú. Your home. Ọba ṣiṣẹ́ Mẹ́síà kò tí ì lòdùtù ó. Ọkọ rẹ̀ ò padà wálé. Olóòkòrí ẹ̀ ìdọ́lẹ̀. O ò ní ṣèjọba. Ọba kò sọ̀sẹ̀lẹ̀ lónìí. Tẹ̀lé àwọn ní nǹkan kan. O náà ṣe ṣẹlẹ̀ má lónìí. Ọ̀kátẹ́kù Millions of yóò people. wọnú tó lùbí wá. Wá wò káàkiri bẹ́ẹ̀. Sáà lè ṣe lójúmọ́ sá. And we do it in a day Kí ilẹ̀ má gbé òkú èèyàn mi. that somebody will not Sáà lè ṣe lójúmọ́ sá. Kí má gbàgbé ẹsẹ̀ wọlé ìwòsàn. that a sick person. Sáà lè ṣe lójúmọ́ sá. Is it Kí possible ni ẹjọ́ má gba èrò? that in a day that we not Akẹ́bí wípé that is ìjọ Ọlọ́run the church of kò God lè kùtà fún ìjọ. and never Ìwọ ni kó o máa tó jù you are the ó. one that should know what you Má are jẹ́ doing. kí ìdí ẹ̀wù lásán. Do not just Fi see àgbárí ara rẹ. discover Sọ yourself. ọpọlọ rẹ kálẹ̀. To bring down your Ṣe faith ìwádìí. and Kí discover ni mo bá wá ní ayé? why am I Ọkọ rẹ tí ò padà. Is your husband- Ìyàwó rẹ tí ò padà. Your wife that has Ó ṣe é ṣe tó bá padà. Maybe
will come back. Ikú àìgbọ́jọ́. There will be Tó ní ìjẹun ọmọ. and you will not be able to Olè replace pàṣẹ. it. Maybe that will Ó come. ṣeé ṣe It's possible. bí àìsàn Maybe tí sickness. ò ní ṣe é wò. That will not be Kó healed. pàṣẹ. And come into Ló your life. jẹ́ wí pé why gbogbo títí sì Jésù kó wá. Everything Christ Ìrọ̀rùn ló mú wá. Ease and Jésù ọ̀wá ṣèdájọ́. Because it's not Wípé perfect. kí Tinubu ṣe ò dáa. I want to know who is doing Èyí it. tó wá ní wípé Brought it. kí ìrẹ́pọ̀ kó wà. There will be Kí ìṣọ̀kan kó wà. Unity. Kí ìrẹ́pọ̀ wà. The Lord. Bọ́ ọba mọ̀ tá rẹ̀. You know your Ó lè fún olóúnjẹ. Say you should give Bọ́ him ọba mọ̀ tá rẹ̀. You know your Ó lè fún olómi Give him water. Ó dà yóò bá ní aṣọ. Even if you are in yourself. Lọ́kọ́ sínú ilé. said, go Ilé ìfowópamọ́ aṣọ. Get the best of Ní it. àgọ̀dọ́rùn. Give it to him. Nígbà ní yẹn dúró fún. That was that means Òun saying- gbàgbọ́ àkọ́tà rẹ̀ ni. You are praying for Ó your ní bó ṣe ń gbàgbọ́ As you pray for your enemy. Ọ̀pọ̀ iná lè You ní are putting òkú. a hot coal of Pẹ̀lú fire. òkú lọ́dọ̀ By the ọ̀dọ́. grace of God. Sí ẹ̀sìn rẹ̀. And your services. Èsì ẹ̀sìn rẹ̀. Ìwọ nínú olúwa rẹ̀. Pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run. Kò ní já sórí asán òun. Pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run. Kò ní já sórí òun. Akínyẹ kí ọdún. Ẹ̀sí ìyèdò. Pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run. Ọdún tí ń bọ̀. Yóò sojú rẹ̀. Yóò sojú mi. Yóò sojú wa. Ilé òní dáwóró. Ọ̀nà kò ní dàrú. Ẹgbẹ́ jẹ́ àdìdè dúró. Lágbà àdúrà ráńpẹ́. Mo béèrè ìbéèrè kan. I'm going to ask a very simple Bóyá question. lọ́jọ́ kan. Maybe we have a professor. Bí irú sọ́dọ̀ láyé. Our father. Ó ló lè dá mi lóhùn. That can answer the Ohun tí Júdásì wá ṣe. What Judas is kind of Nínú things to ayé. do on earth. Ẹ dákun ṣé búburú ló wá ṣe. Is it good Àbí rere. or evil? Ààrẹ tí ó dá mi Can lóhùn. anybody answer that? Sọ́kọ́lá dá mi lóhùn. O ò lè mọ̀ ọ́. Sọ mi pé o ò nímọ̀ rẹ̀. Ṣùgbọ́n ọmọ ọ̀fẹ́ sọ ní. Wọ́n lè bá nímọ̀ kí kò nímọ̀. Kó bá lè bá túbọ̀ ní ìmọ̀ ṣe. Because everyone is demanding. Wá sí abúlé ní. Èmi ò gbà bẹ́ẹ̀. I did not say that. Bọ́ bá wá lọ gbà bẹ́ẹ̀. Adébò sọ mi wípé kò sẹ́ni lọ́dọ̀ ń lè lò fún ọ. Kó o ti sórí ire. Kò sẹ́ni lọ́dọ̀ ń lè lò fún ọ. Kó o fi ní láàrí. Kò sẹ́ni lọ́dọ̀ ń lè lò fún ọ. Kó o fi dẹ́gbẹ́ pàtàkì. Ó sì ń bẹ fún ọ. It is there for you. Bẹ́ẹ̀ la ṣe dá ìwọ náà. And that is how you are Kí wọn created. náà dé ti ṣe tí ó lè gbé ẹnìkan So that dé. you can be somebody that can raise Lágbára others lọ́wọ́ up Ọlọ́run. by the grace of Ògo God. tá a fi fún ọ. The glory that has been given to you from heaven. Ibi tó wù kó lè bọ́ sí. Anywhere that you might Ibi tó wù be. kó lè há sí. Anywhere that you might be. Àwọn ẹni tí a ó lò. Anybody that láti God will gbé use for wọn you. dìde. To discover Tọ́lọ̀ them kó for gbé you. wọn dìde. Release them Ẹ up for you. sọ́dàdúrà. We pray in the name of Jesus. Kò sẹ́ni tó sì kà ò lè gbé wọ̀. There is nobody the evil one cannot use. Agbára àwọn oṣó. The power of the wicked ones. Wọn a máa ń yá àgọ́ alágọ̀ wọ̀. And then they borrow people's cattle. Láti lọ ṣiṣẹ́ burúkú bì kan. To go and do evil somewhere. Tàbí láti gba ògo ènìyàn mọ́ lọ́wọ́. Or to take people's glory from Gbogbo them. owó àmọ́ ẹ̀mí burúkú wọ̀nyí. And all of these evil Tọ́lọ̀ kó spirits. lé wọn jìnnà. That the God Káàmọ̀ should lé send kò them lé away. wọn jìnnà. God should send them away Káàdì from tí ó us. sàánú fún ọ. That the God person that Káàmọ̀ will do kó good di to ayé you. má di lọ́wọ́. So that the evil ones will Káàdì not gba delay them. ẹ̀tọ́ rẹ fún ọ. So that they can get your Torí pé agbára oṣó tẹ̀ ń wò. Because the evil Àwọn ones, oṣó wọn kì í ṣe àìsàn. they don't force it. Wọ́n gbé àìsàn sí ìyàn lára ní. They can put sickness. Àwọn àtẹ̀yìn sábà ṣe àìsàn. Wọ́n gbé sí ìyàn lára ní. Ó kọ́ wọ́n bàbá ọba yìí. Gbogbo ó fi yẹ kó fi ṣe nǹkan rẹ̀. Wọ́n lè máa dà sórí àìsàn. Wọ́n lè máa dà sórí wàhálà. Wọ́n lè máa dà sórí àrùn. Títí ẹ ò gbọdọ̀ rí bẹ́ẹ̀. It should not be like that. Gbogbo agbára oṣó. Tí máa bẹ òkú mọ́ni lọ́wọ́. Lọ́dọ̀ tó máa jẹ́. Sọ̀rọ̀ Kristi Jésù.
Jerusalem. lè kọ́ má gbélé So tó. it can be nailed. Pétérù ló kó gbọdọ̀ rí bẹ́ẹ̀. And Peter said, Kí ni Jésù bá sọ? what did Jesus Ó ní padà lẹ́yìn mi Sátánì. Pétérù kọ́ ló bá wí. It was not Wọ́n Peter. kà ká Jésù jọ sí. He was talking Ó to ti the wọ́n ní spirit Pétérù inside Peter. láti lè mú ìdìbò wá. So that they cannot Àwọn delay. téèyàn bá máa jẹ. But the things that you Òun can náà ni wọ́n ti bá bẹ̀ mú. and that is how Orí they pé can get Júdásì nífẹ̀ẹ́ owó. Because just that Ó one sì money. nífẹ̀ẹ́ dúkìá jẹ́. And he wants Ọmọ to the Lord. àlùfáà Ọlọ́run ni. And he's just one of a priest. Òun kan náà ni bàbá rẹ̀ sì bí. And he's the only child of his Àwọn father. láti lè fi parí iṣẹ́. But so that the Ẹ̀mí team èsì was lọ́gbà Ébrẹ́mì. and the people Àwọn to the àtúntò God of ẹ̀ padà wá. was invoked Wọ́n bá again. lè gbé Júdásì So bọ̀. I can enter into Kí Jesus. sàkàtàbà lè gbé. And the hope of Kí salvation nàbẹ́ can be bá lè perfect. wọlé. So that there Kí can be nàbẹ́ bá lè dé. Kí ìṣẹ́gun bá lè dé. Ìbò padà bọ̀ sí kò And there can be redemption. Ariwo ṣe é. And indeed, Owó tó gbà yé. the money collected. Òwúlò fún ọ. Not even used Ó for it. lẹ́ni ìkejì. That's the second Àbẹ́ni person. ìkẹta. The third Ó person. lẹ́ni ìkẹta. The third person. Tó death by hanging. That died by hanging. Lágbára lọ́wọ́ By the Ọlọ́run. special grace of God. Gbogbo ọ̀tàkọ́tà. Every Tó enemy lọ wọ́n dè yẹn rẹ̀. stop your Ikú tó bá jẹ. Wàhálà tó bá jẹ. Gbọ́dọ̀ kó fi bá irú wọn jà. give it unto them. Kí ìjọ Ọlọ́run kó máa gbèrò ṣe. Church of God, Gbogbo ẹ̀yin pàrókíà. all our fathers, Ẹ̀yin káńsù ẹ̀dá. Ẹ̀yin yàwá. Ẹ̀yin akọrin. Ẹ̀yin àtẹ̀dá. Ẹ̀yin wòlíì. Ẹ̀yin bọ̀dá. Ẹ̀yin sísá. Ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ó ní ìdí pàtàkì. Bọ́lá sì ní kẹ́ wá ní àdé. Ìdí pàtàkì yẹn. Ó ní lè gbàdúrà fún ọ. Ní orúkọ Jésù. Wàá nílò sí eré o. Ilé ẹnìkọ̀ọ̀kan yín. Ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín. Kò ní dàrú o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá lé sálẹ̀. all of us are whole company. Tẹ́ ẹ pè ní ìtàpẹ̀yìn. Are all entrepreneurs. Ní agbára lọ́wọ́ Ọlọ́run. By the grace of God, Èmi gbàdúrà. after his praying, Wọ́n ní àkòrí òkú àtàrà. Sọ àkòrí òkú àtàrà. the one for three is not enough for seven. Lágbára lọ́wọ́ By the Ọlọ́run. grace of God, Òkú alẹ́. Tí mú kí ilé iṣẹ́ tó parun. that means the Òkú company alẹ́. the Tí mú kí ilé iṣẹ́ tó gbóná. Òkú alẹ́. problem Tí mú kẹ́yìn má bẹ́ẹ̀ ènìyàn mọ́. making Gbogbo all ní pátápátá. and they Kò ní ṣẹlẹ̀ sí ilé ọ̀pọ̀ṣọ̀. Ẹ̀dá náà ń gbọ́ wọlé bí. Iṣẹ́ tẹ̀ gbogbo oṣù. Àwọn tó dáná sí lọ́rùn. Tí ó ìta dúró. they will serve you. Yà á ní mọ́ o. Food is accepted. Láti òṣèlú àmọ́. Everything is Lágbára accepted. lọ́wọ́ Ọlọ́run. Grace of God. Ọ̀nà jíjẹ àti mọ́. Ọ̀gá ọ̀gá ìbímọ ìlọ́wọ́ o. Devil will not destroy you. Lágbára lọ́wọ́ In the Ọlọ́run. name of Jesus, Mọ́tẹ̀ ní máa ń tó wọlé. Gbogbo ní ìjẹ́kọ̀ wọlé o. no wonder. Òkè òkè. Ìlọ́wọ́ fún mi gbé. Give us Ẹ ó máa ga nínú ara. Ẹ ó ga nínú ẹ̀mí. Ẹ ó ga sí owó. Ẹ ó ga sí ayọ̀. Sí àlàáfíà. Àgbọ̀nì ọ̀rọ̀. Ẹ ó máa gbẹ́dà ìléwọ́. grace of mind. Nípasẹ̀ Jésù Olúwa wa. Jesus. Ẹ jẹ́ ká wọlé. Ṣàṣàyàn nínú ọ̀rọ̀ yìí tó ti gbọ́. Àdúrà bẹ̀rù gbogbo ìdájọ́sẹ̀ àmì. Jésù Kristi, máa ń tẹ́lẹ̀ mọ́.